ṣe ibọ́dún ṣe gorí ọdún tọ́dún gorí ọdún pé àwa wọ àtúntí wọ January 1st tó ọdún yìí aṣọ àṣírẹ tàgbà tọmọdé evergreen àmọ́jọ́ wọn. aṣọ wá sí gbogbo nǹkan téèyàn fi láyọ̀ tóró ti sàn wá sí rẹ̀ ó dẹ̀ ti sàn wá sí rẹ̀ ó dẹ̀ máa sàn wá sí gbogbo nǹkan téèyàn fi láyọ̀. ẹjọ́ ṣé ó ti wá sàn wá sí ilé lórí Orísun estate. sí mo ní parọ́ Orísun estate mo ní big interest. ẹ bá mi polówó fún wọn ẹ̀yin ní kẹsì polówó yẹn ẹ̀yin ní kẹsì polówó yẹn. tó yẹ ká sáré ṣe kankan pẹ̀lú wọn bọ̀ kankan change sí tẹ́ ẹ bá tí invest lórí Orísun. thank you. ẹ wọlé ń kó investment yìí sí o ẹjọ tó lọ ẹ má waste time o Orísun ló lè ṣe o Orísun ló lè take care future o ẹ tètè ìyá kẹsà ẹ lọ ṣe ìṣòro àwa náà wà ń bẹ. thank you. àwa ń bẹ so kẹ ẹ rọra máa kẹ má jẹ kó pẹ́ o kẹ tó lọ invest o lórí Orísun o. ẹ ṣe mi ìfẹ́ sọ̀rọ̀ jù ẹ ti gbọ́ dé wọn ti sọ àwọn ọlọ́ṣẹ̀ polówó yẹn fọ́sẹ̀ yìí ẹ ti sọ ẹ má jẹ́ kó pẹ́ Ifọ̀ ló fẹ́ mu sí Ṣìmáwá ní Ìbàdàn ní Àbújá ní Ìkòròdú Ìbẹ́jú Lẹ́kì tètè lọ mu future ọjọ́ ọ̀la ẹ má fi ṣeré Orísun estate tètè lọ ṣe.